àwọn alátakò ń purọ́ mọ́ Tinubu ni kò ṣòwò egbòogi olóró rí. Báyọ̀ Ọnanuga ló sọ ọ́. Ọ̀gbẹ́ni Báyọ̀ Ọnanuga tí í ṣe alákòóso ètò ìròyìn àti ìpolongo ìbò fún olùdíje fúnpò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú APC olóyè Bọ́lá Ahmed Tinubu ti fèsì sí awuyewuye tó ń lọ nígboro nípa ẹ̀sùn tí wọ́n fi kan Tinubu pé ó ti ṣòwò gbígbé egbòogi olóró wọ̀lú Amẹ́ríkà rí àti pé wọ́n dá a lẹ́bi ẹ̀sùn náà lọ́dún 1993 ó sì pàdánù owó gegere kan sọ́wọ́ ìjọba ilẹ̀ Amẹ́ríkà torí ẹ̀. Ọnanuga ní irọ́ ni àwọn alátakò òṣèlú ló wà nídìí ọ̀rọ̀ yìí. Ó lọ́rọ̀ tó ti kúregbé ni wọ́n ń lọ hú síta láti fi tapo sáṣọ àlà ọ̀gá ọ̀hún. Ọnanuga ṣàlàyé ọ̀rọ̀ yìí lọ́jọ́ Wednesday ọjọ́ 9 oṣù kọkànlá yìí nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórí awuyewuye ọ̀hún l'Àbújá. Ṣé lọ́jọ́ Thursday ọjọ́ 9 oṣù yìí làwọn àtẹ̀jáde rẹpẹtẹ kan bẹ̀rẹ̀ sí fò kiri lórí ẹ̀rọ ayélujára. Ìwé alábala 64 kan tí wọ́n ní kóòtù United States District Court for the Northern District of Illinois lórílẹ̀‐èdè Amẹ́ríkà fi léde lọ́jọ́ náà làwọn èèyàn ń ṣe àtarí àti àtagbà rẹ̀. Ìwé ọ̀hún sì dá lórí bí Bọ́lá Tinubu ṣe jẹ̀bi ẹ̀sùn ṣíṣe okòwò àti gbígbé egbòogi olóró tí wọ́n ń pè ní heroin lọ́dún 1993. Wọ́n ló kó ẹrù òfin náà wọ̀lú Amẹ́ríkà àti pé $2,400 $460,000 ló pàdánù rẹ̀ sọ́wọ́ ìjọba ilẹ̀ Amẹ́ríkà lára owó ọjà burúkú náà kí wọ́n tó pajú ìwé dé lórí ẹ̀sùn ọ̀hún. Nígbà tó bẹ̀rẹ̀ àlàyé rẹ̀, Báyọ̀ Ọnanuga ní èyí kì í ṣe ìgbà àkọ́kọ́ tí ẹ̀sùn yìí máa jẹyọ. Ó láwọn kan ti rú jáde ṣáájú kí ẹgbẹ́ òṣèlú APC tó dìbò abẹ́lé tí wọ́n fi fa Tinubu kalẹ̀ àti pé àwọn oníròyìn kan ni wọ́n ń jẹ́ kéèfín ọ̀rọ̀ náà sì máa rútú. Lẹ́yìn èyí ló ṣàlàyé bọ́rọ̀ náà ṣe jẹ́. Ó ní ibi tí ẹ̀sùn yìí ti bẹ̀rẹ̀ ni pé ọkùnrin ọ̀tẹlẹ̀múyẹ́ kan Kevin Ross tó ń ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ tó ń tọpinpin ẹ̀sùn l'Amẹ́ríkà tí wọ́n ń pè ní FBI ìyẹn Federal Bureau of Intelligence ló tọ̀pá bọ̀hù àwọn owó tí iléeṣẹ́ Tinubu kan l'Amẹ́ríkà ìyẹn Tinubu and Compass Investment and Finance tọ́jú sáwọn báǹkì méjì lọ́hùn-ún First Heritage Bank àti Citibank. Nígbà tó di ọjọ́ 10 oṣù kìíní ọdún 1992 Kevin Moss yìí gbàgbé àṣẹ ilé ẹjọ́ láti gbẹ́sẹ̀ lé àwọn àkáǹtì Tinubu tó wà ní báǹkì méjèèjì. Nàìjíríà ní Tinubu wà lásìkò yẹn. Ọkùnrin olùtọpinpin náà sì pè é lórí aago láti béèrè àlàyé ẹ̀ nípa àwọn owó tó wà nínú àsùnwọ̀n rẹ̀ ọ̀hún torí owó náà pọ̀ ó tó $1,400 $1.4 million. Wọ́n láwọn méjì kan tíjọba ilẹ̀ Amẹ́ríkà ń tọ́ná wòdí wọn wò lórí ẹ̀sùn ṣíṣe okòwò àti gbígbé egbòogi olóró wà lára àwọn tó fowó pamọ́ sínú àwọn àkáǹtì Tinubu tá à ń sọ yìí. Lẹ́yìn tí Tinubu ti ṣàlàyé ẹnu ẹ̀ tó sì ti fèsì àwọn ìbéèrè tí wọ́n bí i, ó ní kí lọ́ọ̀yà òun l'Amẹ́ríkà bá òun gba àṣẹ ilé ẹjọ́ kíjọba lè kásẹ̀ kúrò lórí owó náà. Èyí ni wọ́n ń fà lọ fàbọ̀ tó fi di ọjọ́ 15 oṣù kẹsàn-án ọdún 1993 níbi tí Tinubu ti tọwọ́ bọ̀wé àdéhùn pé kí wọ́n kúkú yanjú ọ̀rọ̀ náà nítùbí ìnùbí kí wọ́n kó ẹjọ́ kúrò ní kóòtù kí wọ́n sì jọ jókòó sọ lábẹ́lé. Adájọ́ John A. Nodabag tilé ẹjọ́ gíga àríwá Illinois náà sì gbà òun ló kàwé àdéhùn ọ̀hún jáde lọ́jọ́ náà. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ìjọba gbẹ́sẹ̀ lé $2,400 $460,000 lára owó náà pátápátá. Báyọ̀ Ọnanuga fi kún un pé kò sígbà kan tí FBI fẹ̀sùn gbígbé egbòogi olóró kan Tinubu o bẹ́ẹ̀ ni kò sì káwọ́pọ̀ ìrójọ́ nípa irú nǹkan bẹ́ẹ̀ rí. Tinubu kò jẹ̀bi ẹ̀sùn kankan torí ọ̀rọ̀ náà kò dẹjọ́ nígbà yẹn wọ́n yanjú ẹ̀ láìpẹ́ ilé ẹjọ́ sí i ni. Kò sẹ́ni tó fòfin de Tinubu láti wọ Amẹ́ríkà o. Ìgbà kan wà lọ́dún 2003 tí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party lọ hú ọ̀rọ̀ yìí jáde láti fi ré Tinubu bọ́ nípò gómìnà kó má bàa ṣe sáà kejì lẹ́kọ̀ọ́. Ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá wa nígbà yẹn Tàfà Balógun ṣèwádìí pẹ̀lú àwọn aṣojú ilẹ̀ Amẹ́ríkà nílẹ̀ wa. Lásìkò yìí nǹkan bí 30 ọdún sígbà yẹn tí ẹjọ́ ti kú tá a ti sìnkú ẹ̀ àwọn alátakò Tinubu sì ń lọ jí òkú ọ̀hún dìde torí kí wọ́n lè nàka àbùkù kan sí Tinubu ni wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ṣe wí. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé Online.